sí anime. ọlọ́jọ́ ìbí àṣẹ ìṣàmọ́dún o ọlọ́jọ́ ìbí àṣẹ ìṣàmọ́dún o ọmọ àmàlíyàn kú lọ́la wá ìdùn o ọmọ àmàlíyàn kú lọ́la ọlọ́hun o ọlọ́jọ́ ìbí àṣẹ ìṣàmọ́dún o ọlọ́jọ́ ìbí o ààrẹ ti fẹ́ lọ láti rẹ̀ sí mo ń ké sí lọ́wọ́lọ́wọ́ ọdọọdún ní sápò òrùwé o ọdọọdún lẹ́wà ń pọ̀ jọjọ ọdọọdún là ń rọ́rọ́ pọ̀ ọdọọdún là ń rárẹ̀ sá ọdọọdún là ń rọ́ mobi látẹ ọbẹ̀ níbẹ̀ ṣọ́ àtẹlẹsẹ̀ abẹ́nu o orí rẹ̀ ò ní burú ìṣẹ̀dá rẹ̀ ò ní gbàgbọ́dé ọdún èyí ò mọ̀mọ́ ní dáṣẹ́ mọ́. Wọ́n pẹ́ mo dáyé mo pẹ́ ọlọ́kọ ọkọ̀ la fi pọ̀ bọ́lọ́dé ọkọ̀ la fi pèjòyè àṣẹ ìṣàmọ́dún àṣẹ iṣẹ́ mi sí nínú owó nínú ọlá nínú ikú tí ṣe bá lọ́rọ̀ rẹpẹtẹ oníláyájá ọjọ́ màmá bí ọ̀sáyé February 28 ní sọ́jọ́ bí ẹ̀yìn gangan oyè ìjàlélé bàbá tó bẹ́yìn lọ́mọ oníhun ọmọ sàpọ́nlé ẹ̀yìn dáadáa lúmẹ̀sí o lúmẹ̀sí má lànà bàbá yín lànà títí jẹjẹ ẹ̀bú òde ọmọ ọ̀ṣìkọ́gbìnrin ará òde ará ìṣàrà ọmọ òfìràn ọmọ aládé ọmọ erí bí owó ọmọ gbọ̀n bí ọjọ́ pọ́nrín ará òde ọwọ́ ni mò ń ké sí lọ́wọ́lọ́wọ́ ará òde ògbólú ọmọ ọfikúrọ́jú ọmọ ọkúlọ́kọ ọmọ òṣèré ikú ọmọ ọkúnẹ̀mẹ̀ ọmọ agbẹ́kùrọ́ jámátà ẹ̀yin lọmọ olóríṣà tó gbéwòrò lọ́jọ́ jẹ́ ọmọ afagẹmọ ọjọ́ búrẹ́tẹ lókè gbòrè mẹ́bẹ́ ẹ̀yin ni mò ń ké sí ọmọ afíjú màlétí sọmọ àríwọ̀ pẹ́ ọmọ àwùjalẹ̀ tí kò kí rẹ́lẹ̀ ẹ̀kọ́ tó jẹun ọmọ onígbòrúurú tájèjì kò gbọ́dọ̀ wọ bẹ́ẹ̀ wò àjèjì tó bá wọ bẹ́ẹ̀ ẹ̀kọ́ rábọ́ láṣọ ọmọ olóríṣà àkọlẹ̀ ẹni tó ṣe ṣúrẹ́ lẹ lọ ọmọ olódòkan òdòkan tó sàn wéréké tó ṣẹ̀dá ìkùlé òsílẹ̀ tó dá bàtà òdúdú bí aró kojú rẹ̀ ẹ̀ṣọ́ ọjọ́ mẹ́fà ló fi ń nókè méje àjọ náwó bàbá dòwú ìnáwó ṣàrà ọmọ adẹ́nìkànbí ẹlẹ́dẹ̀ ẹ̀dọ́gbọ̀n aya torí méjì kọ̀ọ̀kan mọ́nú rẹ̀ lè pupa ni ládéyẹmí o ládéyẹmí ọmọ abọ́ tó kó sùn balẹ̀ sùn ni mò ń ké sí lọ́wọ́lọ́wọ́ torí méjì kọ̀ọ̀kan mọ́nú rẹ̀ lè pupa jẹ́ kó lọ́ni ojú fẹ́rẹ̀ wà kó pé méjì afagbọ̀ odò lónìí wọn mọ̀ sàpọ́nlé ẹ̀yin dáadáa ẹ̀yin lọ́mọ ẹ̀gbá mọ́lí tàbí ọmọ agbóǹgbò àkàlà ọmọ eríjogún ọ̀la ọmọ òsílẹ̀kùn palẹ̀kùndé mẹ́bà ò ní wọ́n pọ̀ kílẹ̀ ọba abá tó bẹ́yìn lọ́mọ ọmọ asẹ́tìmù mi kíkọ́kíkọ́ ẹ̀gbá lónìí fífẹ́ ọ̀rọ̀ tí ṣàtẹ̀ eégún mọ́nú olùpọ̀jọ́ bí ọmọ wọn á máa mọ mi kíkọ́kíkọ́ ọ̀gànjọ́ olóró ni ó ẹ̀yin lọmọ rò tí ń dún yùmùyùmù 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 nílé àwọn bàbá tó bẹ́yìn lọ́mọ ẹ̀gbá lónìí báyìí sí ó bàbá mi ẹ̀yin lẹ́ni bá wà lọ́dọ̀ bàbá tẹ ẹ̀yin gangan torí tọkọ bá wí èkejì ẹ̀sìn mọ́ ní báwa náà ni lónìí wọn mọ̀ sàpọ́nlé ẹ̀yìn ààrẹ bàbá alájọ́ fìdímù land ààrẹ bàbá alájọ́ fìlú ẹ̀gbá for shipping clearing and forwarding airport division Toyson Enterprises Nigeria Limited gangan ló gbà dé tiléeṣẹ́ wọn bẹ ní 14 Onírú street ní General Post Office Àpápá Nigeria Limited àṣẹ ìṣàmọ́dún bàbá mi àṣẹ iṣẹ́ mi sí
lálàáfíà